lọ́wọ́ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kòrú tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ Kí Bíbélì Sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi Lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, Olódùmarè, ọba ayérayé bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin ni Ọlọ́run ìmọ́lẹ̀ tó sì fi ìmọ́lẹ̀ bora bí aṣọ. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìwàpadà àti wà láàyè yín lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. Ọlọ́run ẹ ṣé. Olúwa ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí, kẹ́ sì tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi náà, Olúwa àti olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ Kí Bíbélì Sọ̀rọ̀. A fi ògo fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún aláìlópin tí a ń rí gbà lónìí àti lọ́jọ́ gbogbo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí wọ́n wà nílé. A gbà pé a sì mọ̀ pé àlàáfíà àti wà láàyè Ọlọ́run ò là bá yín. Àlàáfíà Kristi àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ kò ní fi ẹnìkọ̀ọ̀kan wa sílẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé à ń kẹ́kọ̀ọ́ lọ lọ́wọ́ nípa ẹ̀kọ́ ìgbà ìkẹyìn, àwọn nǹkan wọn ni tí yóò ṣẹlẹ̀ ní ìkẹyìn ọjọ́ là ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀. Nígbà tá a dẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí, a kẹ́kọ̀ọ́ nípa kí ni yóò ṣẹlẹ̀ nígbà tí èèyàn bá kú. Ẹ̀kọ́ àkọ́kọ́ nìyí. Ẹ̀kọ́ ìkejì a sọ̀rọ̀ nípa ìdánilójú yìí lẹ́yìn ikú. Ẹ̀kọ́ ìkẹta a sọ̀rọ̀ nípa ìpadàbọ̀ Jésù Kristi. Ìdánilẹ́kọ̀ọ́ ìkẹrin tó pín sí ipa méjì a sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ èké, àwọn ẹ̀kọ́ èké nípa ìpadàbọ̀ Jésù Kristi Olúwa wa. Ìyẹn pín sí ipa méjì. Lónìí a fẹ́ gbé ẹ̀kọ́ kan kalẹ̀ nípa ẹ̀kọ́ ìgbà ìkẹyìn, èyí tí ó ṣe pàtàkì tó sì ṣe kókó, tí a sì fẹ́ àwọn ènìyàn wa tí wọ́n wà nílé kí wọ́n tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ wa, kí a jọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Ó sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ ìjọba ẹgbẹ̀rún ọdún, 1,000-year reign. Ṣé ní òtítọ́ ni Jésù Kristi yóò jọba nínú ayé yìí tó bá wá lẹ́lẹ́kejì fún ẹgbẹ̀rún ọdún? Ẹ̀kọ́ ta fẹ́ gbéyẹ̀wò ní, a sì fẹ́ wo Bíbélì, ẹ̀sọ̀rọ̀ Ọlọ́run èyí tí ó fẹ́ fara pẹ́. A fẹ́ ṣe àtúpalẹ̀ ìwé ìfihàn orí 20 láti ẹsẹ̀ 1 sí 10 nípa ohun tí Bíbélì kọ́ wa nípa ọ̀rọ̀ tí a ń pè ní ẹgbẹ̀rún ọdún. Nta fẹ́ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lónìí nìyí. Gẹ́gẹ́ bí a ṣe ń kẹ́kọ̀ọ́ nípa ìpadàbọ̀ Jésù Kristi, a sì mọ̀ pé bí Kristi ti pàṣẹ pé òun padà bọ̀, ìbéèrè ni pé tí Kristi bá padà wá lẹ́lẹ́kejì, ṣé yóò wá gbé ìjọba ẹgbẹ̀rún ọdún kalẹ̀ gẹ́gẹ́ bí ogunlọ́gọ̀ àwọn ènìyàn, gẹ́gẹ́ bí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́, tàbí gẹ́gẹ́ bí ohun tí wọ́n kọ́, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí wọ́n gbàgbọ́? Ṣé lótìtọ́ ni pé tí Kristi bá padà wá lẹ́lẹ́kejì yóò gbé ìjọba ẹgbẹ̀rún ọdún kalẹ̀? Ṣé ẹgbẹ̀rún ọdún èyí tí ìwé ìfihàn orí 20 sọ nípa rẹ̀, ṣé ó sọ̀rọ̀ nípa ẹgbẹ̀rún ọdún? Ṣé ó sọ nípa nǹkan tí ta lè fojú rí literal, tàbí nǹkan symbol tàbí àpèjúwe? Àwọn tá ó gbéyẹ̀wò nínú ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ lónìí nìyí, nípa kí ni Bíbélì kọ́ pàtó nípa ẹgbẹ̀rún ọdún. Àwọn kan ń gbé ẹ̀kọ́ kalẹ̀, àwọn tá ń pè ní premillennialist, àwọn tí ń kẹ́kọ̀ọ́ ìjọba ẹgbẹ̀rún ọdún, pé Jésù Kristi nígbà tó bá padà wá lẹ́lẹ́kejì yóò gbé ìjọba ẹgbẹ̀rún ọdún kalẹ̀, yóò sì jọba lórí ìtẹ́ Dáfídì ní Jerúsálẹ́mù. Ṣé lótìtọ́ ni Bíbélì fi ẹsẹ̀ ilé ìmúlẹ̀? Nta fẹ́ gbéyẹ̀wò lónìí nìyí. A fẹ́ sọ̀rọ̀ nípa
ẹgbẹ̀rún ọdún 1,000 year reign ṣé lótìtọ́ ni Jésù Kristi tó bá padà wá lẹ́lẹ́kejì yóò jọba ní ẹgbẹ̀rún ọdún ní orí ìtẹ́ Dáfídì bàbá ńlá rẹ̀ nípa tara? Ṣé bẹ́ẹ̀ lórí? Jẹ́ ká wo ohun tí Bíbélì sọ. Jẹ́ ká wo ohun tí Bíbélì sọ nípa ìjọba ṣáájú. Ṣé lótìtọ́ ni pé ní ìgbà tí Jésù Kristi tó wá láti wá fi ìgbàlà Ọlọ́run hàn wá, ṣé lótìtọ́ ni ló ní ìpinnu láti gbé ìjọba kalẹ̀, ṣùgbọ́n nítorí pé àwọn Júù ò gbà á wá gbé ìjọ kalẹ̀? Ṣé lótìtọ́ ni? Kí tilẹ̀ ní ìyàtọ̀ tó wà láàrin ọ̀rọ̀ tí a ń pè ní ìjọba àti ìjọ? A ti dá wa lẹ́kọ̀ọ́ lórí ètò yìí fún ìgbà díẹ̀, a sì ti ṣàlàyé ohun tí Bíbélì sọ nípa ìjọba. Jésù Kristi ó jẹ́ ọba lórí ìjọba rẹ̀ òun sì ni ìjọ. The church is the kingdom, while the kingdom is the church. Jésù Kristi jẹ́ ọba lórí ìjọba rẹ̀. Jésù Kristi ni ọba. Ǹjẹ́ tí Jésù bá ti ń jẹ́ ọba, ṣé yóò tún wá gbé ìjọba mìíràn kalẹ̀ bí? Ìbéèrè tí a fẹ́ dáhùn nìyí nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní tó dálé lórí ìjọba ẹgbẹ̀rún ọdún 1,000 year reign. Ṣé lótìtọ́ ni tí Kristi bá padà wá lẹ́lẹ́kejì láti wá gbé ìjọba ẹgbẹ̀rún ọdún kalẹ̀? Jẹ́ ká wo ohun tí Bíbélì sọ. Ẹ ká wo ohun tí ìwé Ìfihàn orí 20, a ó kà á, a ó wò láti ẹsẹ̀ kìíní sí ìkẹwàá. Ṣé lótìtọ́ ni ìwé Ìfihàn orí 20 láti ẹsẹ̀ kìíní sí ìkẹwàá ló gbé ẹ̀kọ́ kalẹ̀ pé tí Kristi bá padà wá lẹ́lẹ́kejì yóò jọba ẹgbẹ̀rún ọdún? Ẹ ká gbọ́n tí Bíbélì sọ. Ìwé Ìfihàn orí 20, a fẹ́ kà á láti ẹsẹ̀ kìíní sí ìkẹwàá ká mọ̀ tí Ọlọ́run sọ fún wa níbẹ̀. Mò ń ka ìwé Ìfihàn orí 20, mò ń wò láti ẹsẹ̀ kìíní. Ẹ jẹ́ ká máa jọ kà á lọ. Tẹ́ bá ní Bíbélì, ẹ jẹ́ ká jọ sí Bíbélì papọ̀, ká jọ kẹ́kọ̀ọ́ papọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, torí pé ètò yìí ó ń sọ pé jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A gbọ́dọ̀ gba Bíbélì láàyè láti sọ̀rọ̀ nínú ohun gbogbo. Ọgbọ́n wa kò tó, ìmọ̀ wa kò tó, a gbọ́dọ̀ gba Bíbélì láàyè láti sọ ohun tí Bíbélì fẹ́ fún ọkàn wa. Ẹ ká ohun tí Bíbélì sọ. Ìwé Ìfihàn orí 20 ẹsẹ̀ kìíní, ó ní mo sì rí áńgẹ́lì kan tí ọ̀run sọ̀kalẹ̀ wá, tí ohun ti ìsìkà ọ̀gbun ni àti ẹ̀wọ̀n ńlá kan ní ọwọ́ rẹ̀. Ó sì di dragoni náà mú, ejò àtijọ́ ni tí ń ṣe èṣù àti Sátánì, ó sì dè é ní ẹgbẹ̀rún ọdún. Ẹ máa fi ọkàn bá ẹsẹ̀ Bíbélì lọ. Ẹsẹ̀ kẹta, ó sì gbé e sọ sínú ọ̀gbun náà, ó sì tì í, ó sì fi èdìdì dì í ní orí rẹ̀, ó sì bá kí ó má bàa tan àwọn orílẹ̀-èdè jẹ mọ́ títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé. Ní lẹ́yìn yìí a kò lè ṣaláì tú u sílẹ̀ fún ìgbà díẹ̀. Ẹ ká gbọ́ ohun tí ẹsẹ̀ kẹrin sọ. Ní mo sì rí àwọn ìtẹ́, wọ́n sì jókòó lórí wọn, a sì fi ìdájọ́ fún wọn. Mo sì rí ọkàn àwọn tí a ti bẹ́ lórí nítorí ẹ̀rí Jésù àti nítorí ọ̀rọ̀ Ọlọ́run, àti àwọn tí kò sì fi orí balẹ̀ fún ẹranko náà, àní iwájú wọn àti ní ọwọ́ wọn. Wọ́n sì wà láàyè, wọ́n sì jọba pẹ̀lú Kristi ní ẹgbẹ̀rún ọdún. Wọ́n sì jọba, àwọn tí a bẹ́ lórí wọ́n jọba pẹ̀lú Kristi ní ẹgbẹ̀rún ọdún. Ẹ wo ẹsẹ̀ 5. Àwọn òkú yòókù kò wà láàyè mọ́ títí ẹgbẹ̀rún ọdún náà yóò fi pé. Èyí ni àjíǹde ìkíní. Ẹ wo ẹsẹ̀ 6. Olùbùkún àti mímọ́ ẹni tí ó ní ipa nínú àjíǹde ìkíní náà. Lórí àwọn wọ̀nyí ikú kejì kò ní agbára, ṣùgbọ́n wọn ó jẹ́ àlùfáà Ọlọ́run àti ti Kristi, wọn ó sì máa jọba pẹ̀lú rẹ̀ ní ẹgbẹ̀rún ọdún. Ẹsẹ̀ 7. Nígbà tí ẹgbẹ̀rún ọdún náà bá sì pé, a ó tú Sátánì sílẹ̀ kúrò nínú túbú rẹ̀, yóò sì jáde lọ láti máa tan àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé jẹ.
Gógù àti Mágógù láti máa gbá wọn jọ sí ogun, àwọn tí iye wọn dàbí iyanrìn òkun. Ẹsẹ̀ 9. Wọ́n sì gòkè lọ la ibú ayé já, wọ́n sì yí ibùdó àwọn ènìyàn mímọ́ ká àti ìlú àyànfẹ́ náà. Iná sì ti ọ̀run sọ̀kalẹ̀ wá, ó sì jó wọn run. Ẹsẹ̀ 10. A ó dàndó lẹ́sẹ̀ 10. A sì wó èṣù tí ó tàn wọ́n jẹ lọ sínú adágún iná àti sulfuri, níbi tí ẹranko àti wòlíì èké ní gbé wà. A ó sì máa dá wọn lóró tọ̀sán tòru láé àti láéláé. Ohun tí ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 1 sí 10 kọ́ wa nìyí. Àwa fẹ́ wo àtúpalẹ̀ ìwé yìí. A fẹ́ béèrè ohun tí ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 1 sí 10 ohun tí kò wí. Mo fẹ́ ká máa fọkàn bá lọ. Kí ni ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 1 sí 10 tí kò kọ́ wa? Torí pé a fẹ́ gbé ẹ̀kọ́ kalẹ̀ nípa ìjọba ẹgbẹ̀rún ọdún. Ṣé lóòótọ́ ni pé Kristi tó bá padà wá lẹ́lẹ́kejì àwa jọba ẹgbẹ̀rún ọdún? A fẹ́ wo ohun tí ẹsẹ̀ bíbélì tí kò kọ́ wa. Ìwé ìfihàn tá a kà sí wa létí, ìwé ìfihàn orí 20 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 10. Ohun tí ẹsẹ̀ bíbélì yóò kọ́ wa kò kọ́ wa pé Jésù Kristi ń padà bọ̀ ní ayé. A ò rí ibi tí ẹsẹ̀ bíbélì tí a kà sí wa létí pé Jésù Kristi ń padà bọ̀ nínú ayé. Ẹ̀yin ènìyàn wa nílé, ẹ wo ìwé ìfihàn orí 20 kẹ́ẹ̀ka láti ẹsẹ̀ 1 sí 10. Ohun tí kò kọ́ wa pé Jésù Kristi ó ń padà bọ̀ ní ayé. Tàbá lẹ̀wọ̀ ẹsẹ̀ bíbélì pàápàá, ìpadàbọ̀ Jésù Kristi kì í ṣe ohun tá a sọ nínú ẹsẹ̀ bíbélì rárá. A ò sọ̀rọ̀ nípa ìpadàbọ̀ Jésù Kristi nínú ìwé ìfihàn orí 20. Nígbà tá a kíyèsí ẹsẹ̀ 1 sí 10, a ò sọ̀rọ̀ nípa ìpadàbọ̀ Jésù Kristi rárá. A ò sọ nígbà ohun àkọ́kọ́ tí ẹsẹ̀ yóò kọ́ wa nìyí. Ohun èkejì, kókó kejì tí ẹsẹ̀ bíbélì yóò kọ́ wa. Ẹsẹ̀ bíbélì yóò kọ́ wa pé Jésù Kristi yóò wá jọba nínú ayé. Ibi tí Kristi pàápàá ti jọba a ò sọ nínú ẹsẹ̀ bíbélì yìí. Ẹ má sì jẹ́ ká gbàgbé ohun tí ìwé ìfihàn orí 20 láti ẹsẹ̀ 1 sí 10 tí kò kọ́ wa ò là ń gbéyẹ̀wò yìí, torí pé a ti kà á sí wa létí. Ohun àkọ́kọ́ tí ẹsẹ̀ bíbélì yóò kọ́ wa kò kọ́ wa pé Jésù Kristi Olúwa wa yóò padà wá sínú ayé láti wá jọba, kò kọ́ wa bẹ́ẹ̀. Ohun èkejì tí kò kọ́ wa pé Jésù Kristi ń padà bọ̀ nínú ayé láti wá jọba ní ayé, kò kọ́ wa bẹ́ẹ̀. Ohun èkejì tí kò kọ́ wa nìyí, nítorí pé ibi tí Kristi á ti jọba pàápàá a ò dárúkọ rẹ̀. Ìkẹta, kò kọ́ wa pé Jésù Kristi yóò jọba fún ẹgbẹ̀rún ọdún. A kàn sọ ìgbà tí àwọn àyànfẹ́ yóò jọba. A sọ pé àwọn àyànfẹ́ tí a ti bẹ́ lórí nítorí ẹ̀rí Jésù àti nítorí ìgbàlà Ọlọ́run, wọ́n jọba pẹ̀lú Kristi ní ẹgbẹ̀rún ọdún. Ohun tá a rí nínú ìwé ìfihàn orí 20 ni kókó ìkẹta èyí tá a ti mú jáde tá a sọ pé ẹsẹ̀ yìí kò sọ ní. Kókó ìkẹrin, kò sọ pé àwọn tí a ti bẹ́ lórí wọ́n jọba ní ayé, kò sọ bẹ́ẹ̀. Tẹ́ bá kíyèsí, Jòhánù àpọ́sítélì sọ pé òun rí ìtẹ́ Ọlọ́run. Tẹ́ bá wò láti ẹsẹ̀ 1, Ọlọ́run rí áńgẹ́lì kan tó sọ̀kalẹ̀ wá tí òun ti ìsìkà ọ̀gbun òní àti ẹ̀wọ̀n ní ọwọ́ rẹ̀. Kò sọ pé ayé ni àwọn tá a ti bẹ́ lórí yóò ti jọba. Ìkarùn-ún, kò dárúkọ pé ìpadàbọ̀ Jésù Kristi lẹ́lẹ́kejì, a ò dárúkọ rẹ̀ nínú ìwé yìí, nínú ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 1 sí 10 a ò dárúkọ pé Jésù Kristi padàbọ̀ nínú ẹsẹ̀ bíbélì yìí. A ò dárúkọ rẹ̀ rárá. A ò tilẹ̀ rò ó, kò sí nínú ẹsẹ̀ àyọkà tí a kà yìí. Ìkẹfà, kò sọ pé ìjọba ẹgbẹ̀rún ọdún yóò wáyé lẹ́yìn ìgbà tí Jésù Kristi bá padà wá lẹ́lẹ́kejì. Ẹsẹ̀ bíbélì yóò sọ bẹ́ẹ̀, kò sọ bẹ́ẹ̀ rárá. Ìkeje, ẹsẹ̀ bíbélì yóò sọ pé Jésù Kristi tó bá fẹ́ jọba ẹgbẹ̀rún ọdún á jọba ní Jerúsálẹ́mù, kò sọ bẹ́ẹ̀. Ẹsẹ̀ bíbélì yóò sọ bẹ́ẹ̀.
kò sọ bẹ́ẹ̀. Nígbà tá kéèsì kókó ìkẹjọ sọ pé ẹsẹ̀ bíbélì yìí kò sọ pé Jésù Kristi á jọba lórí ìtẹ́ Dáfídì, kò sọ bẹ́ẹ̀. Pàápàá jùlọ ìtẹ́ Dáfídì pàápàá a ò dárúkọ rẹ̀ nínú ìwé ìfihàn orí 20 láti ẹsẹ̀ kìíní títí dé ìkẹwàá. Kókó ìkẹsàn ẹsẹ̀ bíbélì yìí kò sọ̀rọ̀ nípa ìtẹ́ Jésù nínú ayé, kò sọ bí kò ṣe pé ìtẹ́ àwọn tá a ti bẹ́ lórí òun ni wọ́n sọ nípa rẹ̀ nínú ìwé ìfihàn orí 20 láti ẹsẹ̀ kìíní títí dé ìkẹwàá. Kókó ìkẹwàá ẹsẹ̀ bíbélì yìí kò sọ fún wa pé àwọn tí a ti bẹ́ lórí nítorí ìtẹ́ Kristi wọ́n gba ara tí ó jíǹde, kò sọ bẹ́ẹ̀. Ó ń sọ̀rọ̀ nípa ọkàn wọn. Àwọn olóyìnbá sọ pé their souls, ọkàn wọn la dárúkọ, kò sọ̀rọ̀ nípa nǹkan tara. Ìkọkànlá ẹsẹ̀ bíbélì yóò sọ fún wa pé àwọn olóòótọ́ òkú yóò dìde pẹ̀lú Kristi. Ẹsẹ̀ bíbélì yóò sọ bẹ́ẹ̀. Ohun tí bíbélì sọ ni pé ó ní àwọn tí a ti bẹ́ lórí, àwọn àyànfẹ́ tá a ti bẹ́ lórí, àwọn ni a sọ pé ó jọba. Ilé gbọ́dọ̀ yé wa. Èkejìlá ẹsẹ̀ bíbélì yóò sọ fún wa pé ogun àmágẹ́dónì. Ẹsẹ̀ bíbélì yóò sọ fún wa, kò bá wa sọ̀rọ̀ nípa ogun àmágẹ́dónì rárá nínú ẹsẹ̀ bíbélì yìí. Ilé gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun mìíràn tá a tún gbọ́dọ̀ kíyèsí ni pé kí ni àwọn ẹsẹ̀ bíbélì mìíràn sọ nípa ìpadàbọ̀ Jésù Kristi, èyí tí ó yàtọ̀ sí tí àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ìjọba ẹgbẹ̀rún ọdún tó yàtọ̀ sí ẹ̀kọ́ yìí tí ò sọ nínú ìwé ìfihàn orí 20. Ohun àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí ni pé a rí pé ọ̀rọ̀ Ọlọ́run fẹsẹ̀ wá múlẹ̀ pé Jésù Kristi nípa ìmísí Ọlọ́run, nípa àsọtẹ́lẹ̀ tó sọ nípa wòlíì Dáníẹ́lì nínú ìwé Dáníẹ́lì orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 44 44, a sọ àsọtẹ́lẹ̀ pé Ọlọ́run ọ̀run yóò gbé ìjọba kan kalẹ̀. Ó sọ ìgbà tí yóò gbé ìjọba kan kalẹ̀. Ìgbà tí yóò gbé ìjọba kalẹ̀, ó sọ ìgbà náà fún wa nínú bí ó sọ ìjọba tí yóò máa wà láyé ní ìgbà náà. Ní gbogbo ìtàn ayé a rí pé oríṣi ìjọba 4 ló wà. Ìjọba àkọ́kọ́ òun ni ìjọba Babylonian Empire. Ìjọba ìkejì òun ni Medo-Persia Empire. Ìjọba ìkẹta òun ni Grecian Empire, èyí tí Alexander the Great èyí tí ó ṣàkóso rẹ̀. Ìkẹrin òun ni Roman Empire, ìjọba àwọn Rome. Ní ìgbà ìjọba àwọn Rome tẹ́ bá wo àkọsílẹ̀ ìwé Dáníẹ́lì orí 2 ẹsẹ̀ 44 la sọ fún wa pé Ọlọ́run ọ̀run yóò gbé ìjọba kan dìde. Ìjọba náà ò ní fi lé ènìyàn lọ́wọ́. Ìjọba náà yóò sì dúró títí láéláé. A ti fún wa ní àwọn ìpéye àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nígbà tí Ọlọ́run yóò gbé ìjọba náà dìde. A ti sàsọtẹ́lẹ̀ ní ìwé Dáníẹ́lì orí 2 ẹsẹ̀ 44. A dẹ̀ pèsè ọkàn àwọn ènìyàn sílẹ̀ fún ìjọba náà. À ń wò pé ẹ̀kọ́ tá a fẹ́ gbéyàwó lónìí ni pé ǹjẹ́ lóòótọ́ ni Jésù Kristi yóò wá jọba ẹgbẹ̀rún ọdún? Ẹsẹ̀ bíbélì tí àwọn tó ń kẹ́kọ̀ọ́ nípa ìjọba ẹgbẹ̀rún ọdún òun làwa ń wò lẹ́yọ kọ̀ọ̀kan, tá à ń písìsì lẹ́yọ kọ̀ọ̀kan nínú ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 1 sí 10. Àwa ń sọ ohun tí ẹsẹ̀ bíbélì yìí tí kò sọ, èyí tí àwọn tó ń kẹ́kọ̀ọ́ ìjọba ẹgbẹ̀rún ọdún tó ń mú mọ́ ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ó tá a sọ fún wa ni pé a ti sọ àsọtẹ́lẹ̀ pé ìjọba Ọlọ́run yóò wá sí ìmúṣẹ ní ìgbà ìjọba àwọn Róòmù. A ti sàsọtẹ́lẹ̀ rẹ̀. A sì sàsọtẹ́lẹ̀ pé Ọlọ́run lo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn Ọlọ́run láti pèsè ìjọba náà, láti pèsè rẹ̀ sílẹ̀, to prepare that coming kingdom. Báwo ló ṣe rí bẹ́ẹ̀? Jòhánù lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀ sí sọ àsọtẹ́lẹ̀ nípa ìjọba Ọlọ́run pé kí àwọn èèyàn kó ronúpìwàdà torí pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ nínú ìwé Mátíù orí 3 nígbà tá a kéèsì ẹsẹ̀ 2. Jésù fúnra ara rẹ̀ pàápàá òun náà tún dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ pé kí àwọn èèyàn kó ronúpìwàdà torí pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Ó ń pèsè àwọn èèyàn
Jòhánù, Jésù Kristi, àwọn àpọ́sítélì 12 àti àwọn àádóje àpọ́sítélì, àwọn àádóje ọmọ ẹ̀yìn, wọ́n pèsè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sílẹ̀ fún ìjọba náà. Kí ló wá ṣẹlẹ̀? Ní ìwé Máàkù orí 9 ẹsẹ̀ 1, Jésù sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé lóòótọ́ ni mo wí fún yín, kò sí ọ̀kan nínú àwọn wọ̀nyí tó wà ní lónìí tí yóò tọ́ ikú wò títí tẹ́ ó fi rí ìjọba Ọlọ́run tí yóò fi dé pẹ̀lú agbára. Kristi fi dá wọn lójú pé kì í ṣe gbogbo àwọn tó wà ní ìdúró nígbà tó ń bá wọn sọ pé gbogbo ọkọ ni yóò kú títí tẹ́ ó fi rí ìjọba náà tí ó fi dé pẹ̀lú agbára Ọlọ́run. Ìjọba Ọlọ́run náà sì dé ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì pẹ̀lú agbára Ọlọ́run, tó fi jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn ènìyàn tó gbàgbọ́ bí ẹgbẹ̀ẹ́dógún ọkàn tó gbàgbọ́ ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì la ṣílẹ̀kùn ìjọba Ọlọ́run sílẹ̀ fún nípa ìyìnrere àkọ́kọ́ tí Pétérù wàásù, tí ẹgbẹ̀ẹ́dógún ọkàn sì wọnú ìjọba Ọlọ́run tí kìí ṣe ìjọba tara. Ìjọba tí Jésù Kristi jẹ́ ọba lélẹ́yìí tó jọba lé lórí nìyí. A sì sọ fún wa ní ìwé Tímótì kìíní nígbà tá a kéèsì orí 9, àríkà ń bẹ̀ pé Jésù Kristi ó ní ọba àwọn ọba, Olúwa àwọn olúwa. Jésù Kristi ti ń jọba lórí ìjọba rẹ̀ láti ìgbà tá a ti fẹnu sọ pé tí Pétérù tó ti fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé Jésù náà tẹ́yìn kàn mọ́ àgbélébùú àti fi jẹ Olúwa àti Kristi. Láti ìgbà náà ni Kristi ti ń jọba. Ilé gbọ́dọ̀ yé wa, kì í ṣe pé ó tún padà bọ̀ láti wá jọba ìjọba ẹgbẹ̀rún ọdún nínú ara nínú ayé. Rárá o. Ìwé Ìfihàn orí 20 nígbà tá a kéèsì ẹsẹ̀ 1 sí 10 kò kọ́ wa bẹ́ẹ̀, kò sọ bẹ́ẹ̀. Kò síbi tó ti sọ̀rọ̀ pé Jésù Kristi ń padà bọ̀ nínú ayé láti wá jọba ẹgbẹ̀rún ọdún, kò sọ bẹ́ẹ̀. Kò síbi tó ti sọ pé Jésù Kristi ìtẹ́ rẹ̀ ayé yìí ló wà, kò sọ bẹ́ẹ̀. A gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀ kí a sì dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Ohun tá a tún kíyèsí ni pé ìjọba tí Jésù Kristi ń sọ nípa rẹ̀, a sọ fún wa pé ó wá sínú ayé ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì. A sọ fún wa pé ọ̀pọ̀ ogunlọ́gọ̀ àwọn èèyàn tó gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run wọn wọnú ìjọba náà tí ń ṣe ìjọba Kristi. Ìwé Kólósè orí 1 ẹsẹ̀ 13 tilẹ̀ fẹsẹ̀ wa múlẹ̀ pé ó ní àti ṣí wa nípò láti ní ìjọba òkùnkùn bọ́ sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ìwé Kólósè orí 1 ẹsẹ̀ 13 ló kọ́ wa bẹ́ẹ̀ pé a ti ṣí wa nípò láti ní ìjọba òkùnkùn bọ́ sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Kólósè orí 1 ẹsẹ̀ 13 ló fi ẹsẹ̀ wa múlẹ̀. Ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, ta ni àyànfẹ́ ọmọ Ọlọ́run? Jésù Kristi. Ìjọba rẹ̀ a ṣí wa nípò sínú rẹ̀. Ìyẹn fi hàn wá pé Jésù Kristi ó ti ń ṣe ìjọba lórí, ó jẹ́ ọba lórí ìjọba rẹ̀. A ò dẹ̀ lè sọ pé ìjọba jẹ́ ìjọba láì ní ohun mẹ́rin yìí. Nǹkan mẹ́rin ló fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ìjọba jẹ́ ìjọba. Ká tó lè sọ pé ìjọba nìyí, a gbọ́dọ̀ rí ọba, a gbọ́dọ̀ rí òfin, a gbọ́dọ̀ rí agbègbè, a gbọ́dọ̀ rí àwọn ọmọ ìlú ká tó lè sọ pé ìjọba nìyí. Tá a bá rí ọba, tá a rí òfin, tá a rí agbègbè, tá a rí ọmọ ìjọba, a ò lè pè ní ìjọba. Jésù Kristi ni ọba lórí ìjọba rẹ̀. Májẹ̀mú tuntun ni òfin ìjọba rẹ̀. A rí pé gbogbo ọkọ̀ ọmọ Ọlọ́run tó wà ní gbogbo àgbáyé ní agbègbè rẹ̀. A rí pé ọmọ ìjọba náà àwọn ni Kírísítẹ́nì olóòótọ́ tí wọ́n dúró nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa, tí wọ́n ò tàgẹ̀rẹ̀, tí wọ́n ò kẹ́kọ̀ọ́ lòdì sí ohun tá a gbé kalẹ̀ nínú Bíbélì wa. Àwọn tá a sọ fún wa pé ó wà nínú ìjọba Kristi ni. Ìjọba Kristi ti wà, a ti gbé ìjọba náà kalẹ̀ tí Kristi ti jẹ́ ọba lé lórí tí ń ṣe ìjọ rẹ̀. Kristi ò padà wá lẹ́lẹ́kejì láti wá gbé ìjọba ká. Kristi ń padà bọ̀ lẹ́lẹ́kejì láti wá ṣèdájọ́ ayé nínú òdodo àti láti gba ọkàn àwọn àyànfẹ́ padà sí ọ̀dọ̀ rẹ̀ kí wọ́n lè wà pẹ̀lú Ọlọ́run títí láéláé. Gẹ́gẹ́ bí ohun tí ìwé Tẹsalóníkà kìíní orí 4 nígbà tá a kéèsì láti ẹsẹ̀ 14 sí 17 tó kọ́ wa. A gbọ́dọ̀ dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run. Jésù Kristi bá padà bọ̀ lẹ́lẹ́kejì kò wá jọba ẹgbẹ̀rún ọdún. Ó wá láti wá ṣe ìdájọ́ ayé nínú òdodo àti nínú ìwà bí Ọlọ́run. Nínú òtítọ́ ó ní yóò wá ṣe ìdájọ́. So ìwé Ìfihàn orí 20 nígbà tá a kéèsì ẹsẹ̀ 1 tá a wọ ẹsẹ̀ 10 kò kọ́ wa lẹ́kọ̀ọ́ pé Jésù Kristi ó ń bọ̀ nínú ayé láti wá jọba ẹgbẹ̀rún ọdún. Kò kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ìtẹ́ rẹ̀ inú ayé yìí ló wà. Kò kọ́ wa lẹ́kọ̀ọ́ pé àwọn ènìyàn Ọlọ́run tá a bẹ́ lórí pàápàá pé ìṣẹ̀lẹ̀ náà pé nínú ayé ló wà, pé ìṣẹ̀lẹ̀ náà pé ohun tí Jòhánù rí nínú ìwé Ìfihàn orí 20 pé inú ayé ló ti ṣẹlẹ̀. Kò kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. A gbọ́dọ̀ dúró lórí ohun tí
Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. A ti gbé ìwé ìfihàn yẹ̀wò ohun tí Bíbélì ò sọ nínú ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 1 sí 10. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní agbára Ọlọ́run, a ó wá gbé ohun tí ẹsẹ̀ Bíbélì yìí sọ, ìwé ìfihàn orí 20 ẹsẹ̀ 1 sí 10, a ó wá gbé yẹ̀wò ohun tó sọ. A fẹ́ kẹ́ dúró, kẹ́ má tí ì lọ, kájọ kẹ́kọ̀ọ́ ìpapọ̀ nípa ohun tí yóò ṣẹlẹ̀ ní ìkẹyìn ọjọ́ gẹ́gẹ́ bí àfihàn tá a fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run. Olúwa Ọlọ́run ìbùkún, olùbùkún yóò bùkún wa, yóò sì fi ẹ̀kọ́ rẹ̀ kọ́ wa, yóò sì fi mọ̀ rẹ̀ yé wa síwájú àti síwájú sí, lórúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín. Tẹ́ bá ní ìbéèrè láti béèrè tàbí ẹ ní ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ni 08057444902 tàbí 08065717023. A tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run àtọrọ oore ọ̀fẹ́ rẹ̀ kí ó máa bá wa gbé, kó sọ wá di alábùkún fún, kó tọ́ wa sí ọ̀nà rẹ̀ tí ń ṣe ọ̀nà pípé nípa ẹ̀kọ́ òtítọ́ tó ti gbé kalẹ̀ nínú Bíbélì fún wa, lórúkọ Jésù Kristi náà Olúwa àti olùgbàlà wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.